ọ̀rọ̀ tí gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó sọ ó mà ti di wàhálà, ó ti di ètò bí àwọn mùsùlùmí nínú. Bẹ́ẹ̀ ni wọ́n ti ránṣẹ́ sí gómìnà wípé ọ̀rọ̀ náà kò bá àwọn lára mu rárá o, àti pé kí gómìnà bí ó bá jẹ́ Ọ̀ṣáká kó jẹ́ Ọ̀ṣáká, bí ó bá jẹ́ Òṣoko kó jẹ́ Òṣoko. Wọ́n lè wo ni Ọ̀ṣáká Òṣoko tí gómìnà tó fẹ́ máa jẹ́ papọ̀ lásìkò yìí. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni gómìnà Nurudeen Adémọ́lá Adélékè sọ tó di wàhálà lọ́dọ̀ àwọn mùsùlùmí, tí àwọn kan fi sọ pé gómìnà fẹnukò lọ́dọ̀ àwọn mùsùlùmí? Òun náà máa ní ọ̀rọ̀ tí gómìnà sọ lọ́gbọ̀njọ́ oṣù kẹrin tó kọjá ìyún ọjọ́ tó gbẹ̀yìn oṣù kẹrin tá a ṣẹ̀ṣẹ̀ parí, lásìkò tó ń bá àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ìpàdé tí wọ́n ń pè ní ìpàdé ìmọ́lẹ̀ tó máa ń wáyé lóṣooṣù. Níbẹ̀ ni gómìnà máa ti sọ̀rọ̀ wípé nínú ìtàn ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà kìrìsìtẹ́nì àti mùsùlùmí tàbí ẹlẹ́sìn àbáláyé ni wọ́n ti ní, ṣùgbọ́n tó ní òun ti fi ìtàn balẹ̀ o nítorí pé òun ni gómìnà àkọ́kọ́ tó jẹ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì papọ̀ lẹ́ẹ̀kan náà. Ọ̀rọ̀ tí gómìnà Adémọ́lá Adélékè sọ rèé, èyí tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ gbàgbọ́ pé ó fẹ́ fi mú ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ bá àwọn mùsùlùmí àti àwọn kìrìsìtẹ́nì ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ yìí kò bọ́ síbi àpò tó dára lọ́dọ̀ àwọn mùsùlùmí, tó jẹ́ pé àpò ìbínú wọn ni ọ̀rọ̀ náà bọ́ sí. Nígbà tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, olùdarí ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ àwọn mùsùlùmí Muslim Rights Concern MURIC, ìyẹn ọ̀gbọ̀gbọ́n Ishaq Akitola, nínú àtẹ̀jáde tó fi síta fáwọn oníròyìn ló ti bu ẹnu àtẹ́ lu gómìnà Adémọ́lá Adélékè. Ó ní gómìnà ò mọ nǹkan tó ń sọ. Ó ní báwo lèèyàn á ṣe sọ pé òun jẹ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì lẹ́ẹ̀kan náà. Ó ní kò ṣeé ṣe o, gómìnà ò mọ nǹkan tó ń sọ ni. Ó ní gómìnà gbọ́dọ̀ mọ nǹkan tó fẹ́ ṣe nínú ayé ẹ̀, bóyá ẹ̀sìn kìrìsìtẹ́nì àbí ẹ̀sìn ìsìláàmù ni ló fẹ́ ṣe, nítorí pé kò sí ẹnìkan tó lè ṣe kìrìsìtẹ́nì àti mùsùlùmí papọ̀ àfi bẹ́ni tó ń bá ń tan rẹ̀ tó ń ṣàbòsí lókù. Kódà ó lẹ́ni tó bá ń sọ ọ̀rọ̀ yìí ó mọ̀ lẹ́mìí ara rẹ̀ pé ìkan lòun fẹ́ràn, òun sì ń parọ́ ìkejì pé òun ń ṣe ni. Tí wọ́n sì ní ihun táwọn fẹ́ kí gómìnà ṣe ni pé kó lọ ṣe ẹ̀tọ́ àwọn mùsùlùmí fún un, nítorí pé ó yan àwọn jẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀jọ̀gbọ́n Ishaq Akitola ní nínú àwọn kọmíṣánná bíi 24 tí gómìnà yàn, ó ní 17 commissioners iná jẹ́ kìrìsìtẹ́nì, tó sì jẹ́ pé 7 péré nínú wọn ló jẹ́ mùsùlùmí. Tí wọ́n sì ní gbogbo ọ̀rọ̀ tọ́já bíi ètí gómìnà ń sọ pé òun ni kìrìsìtẹ́nì àti mùsùlùmí àkọ́kọ́ tí ó di gómìnà. Wọ́n ní kò bá àwọn lára mu, tí ó gba àwọn mùsùlùmí àwọn kò sì gbà wọlé rárá.